Wọ́n ti mọ̀ sá. Awuyewuye nínú social media àwọn kan tí wọn ò lọ́gbọ́n lórí wọn sọ̀sọ̀kùsọ̀ so nǹkan tí mo fi wá àsọba yìí òun ni pé ìsọkúsọ tó ń sọ wọn wá fẹ́ sọ òótọ́ ọ̀bẹ fún yín ṣé nǹkan tí mò ń sọ yẹn ni torí nǹkan tó bá wọn lẹ́nu lélẹ́fẹ̀ ẹnu ẹ̀ sọ àbí kò yé yín Bó ṣe rí náà. àkọ́ shrine síbí
ṣé àwọn tó ń sọ yẹn ṣé wọ́n lọ́gbọ́n lórí kéèyàn máa sọ pé a fẹ́ kọ́ shrine síbi. Báwo Ilé Ojúbọ báyìí la ṣe máa kọ́ yẹn síbi. Ọ̀pọ̀lọpọ̀ kan máa ń sọ̀rọ̀ wọn lọ́pọlọ. So nǹkan tẹ̀mí wá ṣe ní bíṣẹ́ni òun ni wípé kí n sọ wípé nǹkan tí ní ibi ìṣòrí báyìí tó ń lò dá sí a fẹ́ kó yín kúrò nínú ìṣẹ́ a fẹ́ tún yín sínú kìnìún báwo ni ẹ dákun ti lọ náà ẹ dákun so ẹ máa sọ̀rọ̀ yín sọ yẹ kábíyèsí ṣe nìyẹn a fẹ́ upgrade ibi yìí kẹ́rí ibi òun ni mò ń gbà kọjá lójoojúmọ́ tí n bá rí ibi yìí ní máa ń bàjẹ́ nǹkan tá a bá fẹ́ ṣe ní ibi òun ni wípé ká tún ṣe kí ìṣẹ́ẹ̀dì tó fi rí bí eléyìí ká kọ́ ilé tó jẹ́ cement kò ń ṣe ilé tó máa jò báyìí nítorí tí bá ń lọ kọjá bí ìdúró tó fi ń ṣe àyẹ̀sí nínú wo pé kí ni mo lè ṣe fún àwọn ọmọ wa tí inú wọn fi lè dùn across the road níbẹ̀ yẹn à ń kọ́ kínní à ń kọ́ ọjà tuntun síbẹ̀ mo jẹ́ wo pé ibi ká kọ́ nǹkan tuntun sí ibi náà òun nì tí wọ́n bá ní ká má kọ́ àní kọ́ ní ìsìn kò sí wàhálà o a fi yín sílẹ̀ nínú ilẹ̀ sílẹ̀ blọọkì wa àkókò àlọ́pọ̀ nígbò náà kò sí wàhálà ṣé ìwọ sí ìwọ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ sọ kọ́kọ́ fún ẹbí wọn bí ẹgbẹ́ mọ̀ kọ́kọ́ tó máa ṣẹlẹ̀ ibi yìí o àìsàn ti bá jọba àtúnkọ́ o èmi ò kàn ní ìdìbò wàhálà ní ìsinmi àgbò tó dẹ̀ fẹ̀yìn o agbára ló lọ mú wa o kò jẹ́ pé ọ̀dẹ o yíyọ ẹkùn kò ń ṣe bí tòjò kò sí èèyàn kankan tó wà ní ìdìbò rẹ̀ èmi lọ bá tí mo bá lórí gbogbo ìlú ṣé ìgbà tí mo sọ yìí so tó bá sọ pé ká má kọ nìkan ní ìsìn àfilẹ̀ nìkan ṣe rí àwọn kan nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ òun ni ìjà ẹ̀sìn ìjà ẹ̀sìn ṣé nǹkan tí mo sọ yìí ni èmi nítorí ẹni tó bá ja ìjà ẹ̀sìn kò mọ ìbẹ̀rẹ̀ lọ máa ń mọ̀ wípé lóṣù méjì làwọn fẹ́. Gbogbo bí ẹ̀ẹ́dùnkọ́, àwọn tí wọ́n wà níbí náà, àwọn ọlọ́pàá wà bẹ́ẹ̀, àgbà lọ́wọ́ wọn, HLD wà wọ́n sí wọn ò ní láti sọ̀rọ̀. Ẹni tó bá ń gbé ilé alámọ̀, tí èèyàn kan sọ pé kó o ní ìdí láti sọ̀rọ̀, ẹ̀mọ̀ kan tó fún ẹ̀, ṣá máa jà tẹ̀lé má kọ̀ tó fún un. Nǹkan tá a fẹ́ ṣe nìyẹn.
Àgbówó lọ́wọ́ wa ní gbogbo wa àfọ shopping mall. A fẹ́ upgrade gbogbo ní ibi ìṣèrí dé ibẹ̀ yẹn ni. Àwọn tó wà níbí náà ló máa wà bẹ́ẹ̀. So gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn kàkàkàkà ni. You understand? Kò ń ṣe ọ̀rọ̀ ọlọ́gbọ́n. Kéèyàn sọ pé a fẹ́ kọ́ ilé òòṣà sí ibi. Ẹ̀rí bẹ́ẹ̀ ni òlọ́gbọ́n. Kéèyàn rò yẹn wípé a fẹ́ kọ́ ilé òòṣà. Àgbẹ̀ wa sọ fún wọn ká tó ṣe é. Wọ́n wá local government wá. Wọ́n ní wọn ò gbowó lọ́wọ́ wọn kán dáwó kí wọ́n kọrúkọ wọn kí wọ́n ṣe kọ́fìlì fọ́ọ̀mù. Àwọn tó wà níbí náà lọ máa wà níbẹ̀. Ṣé nǹkan tí mo sọ yé yín? So upgrade this place. Ṣé ibi ìwádà? Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó bá lọ Mẹ́kà wọ́n mọ̀ pé around Kaaba. Ṣé nǹkan tí mo sọ yé yín? Àwọn hòtẹ́ẹ̀lì tó nice tó wà bẹ́ẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Please. Come here.
Wọ́n lẹ òkò mọ́ yín mà. Wọ́n lẹ òkò àti àpótí mọ́ yín. Orí mi là kọ́ títí dá, orí mi ló ti dá nǹkan. Ọ̀dà ọ̀tọ̀ ti fẹ́ẹ̀tì. Orí mi là kọ́ títí dá nǹkan. Òkò mú mi lẹ́gbẹ̀ẹ́ mi fẹ́ẹ̀tì. Ọba àlù dúró, wọ́n dẹ̀ lẹ òkú, wọ́n dẹ̀ pariwo mọ́ wọn lórí. What an insult! What an insult! Irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn? Ṣé etí Yúnúsà wọ́n máa sọ pé òun jí báyìí sí? Kò gbọ́. Tí wọ́n bá wá ń kó wọn, ọmọ tó wọn ò rán wọn iṣẹ́. Nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn? Nọ́ọ̀sẹ̀sì burúkú nìyẹn. Ọba àlù. Ó ti kó ọlẹ́kùn. Ọba àlù. Àní ilẹ̀kùn ọ̀rẹ́ ìjọ ilẹ̀kùn ni. Àwọn ní bí àpótí ìjọba wọn dẹ̀ ju borí pàǹsá rí ọlá tó yẹ ká gbin wọn tó rọ̀. Àwọn tí ẹ pọ̀ bẹ́ẹ̀ ojúlùmọ̀ ni. Nígbà wọn ti rí inú ààrẹ. Olójúlùmọ̀ tẹ̀ sọ táwọn àwọn sọ ẹ máa gbọ́ àwọn ìbàdàn kò jẹ́ lọ́wọ́ ọ̀dẹ̀ wọn bẹ̀rẹ̀. lẹ́yìn ló wá ló ṣe. Kí ni máa ṣe ọdún ní? Ẹ rí i pé gbogbo wọn ti ń tẹnu tẹ́wí. A ní ẹ bá ṣe sílẹ̀ jẹ́ pọ̀jù wọn sọ tí wọ́n sọ. Ẹ bára sọ èyí àṣà mo fẹ́ kọ́wọ́ mo fẹ́ padà dé ìta ìkẹ́kọ̀ọ́ máa jọ pé àwọn